ohun tẹ́ ń wò nílẹ̀ẹ́lẹ̀ yìí ni ejò ọká. Àwọn àgbàlagbà máa ní ibi tí ọká bá jókòó lóúnjẹ rẹ̀ tí bá òun lẹ rí yìí o. Ara iṣẹ́ tá a máa fi ń ṣe ni béèyàn bá ní stroke, afẹ́fẹ́ burúkú ò ní kọlù wá o. Téèyàn bá ní stroke, a wá wá ọká tí wọ́n pa lóòjọ́. Tẹ́ ẹ bá rí ẹ rí i pé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ni. Àwọn ọlọ́dẹ lọ́sẹ̀ bá ń gbé wá nítorí wípé a fẹ́ mú wá fún gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Nàìjíríà ń tilé toko ni. Bó o lèèyàn ṣe lo ọká tútù, ọká òòjọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa, tó bá ti dijọ́ kejì kò wúlò mọ́. Tí wọ́n bá ní èèyàn ní stroke o, gbogbo ọwọ́ rẹ̀ ti kákò, ẹsẹ̀ rẹ̀ kákò, ara nǹkan tá a fi máa ń bẹ náà tí fi máa ń dìde rèé, orí rẹ̀ rèé. Tẹ́ ẹ bá rí ẹ rí i pé ẹ̀jẹ̀ ò tí ì gbẹ lára ẹ̀, tí ń túmọ̀ sí pé kò pẹ́ tí wọ́n pa á. Tẹ́ ẹ bá rí ẹ rí i pé gbogbo eléyìí náà ní rin gbẹngbẹngbẹ yìí, bóyá ló ti tó wákàtí méjì tí wọ́n pa á. Kí la lò lára ẹ̀? Ọ̀nà méjì la fi lè ṣe àbí ọ̀nà mẹ́ta. Ẹlòmíì prefer kó sun kó wá ha ìpẹ́pẹ́ ara rẹ̀ kúrò. Ẹlòmíì gbàdúrà ó believe kó bọ̀ lómi gbóná kó ha ìpẹ́pẹ́ ara rẹ̀ kúrò. Tó bá wù ọ́ o lè bọ́ lómi gbóná kó ha ìpẹ́pẹ́ kó la inú rẹ̀ kó gbogbo òfun rẹ̀ dànù. Tó bá sì wù ọ́ o lè sún kó kó gbogbo ìpẹ́pẹ́ ìfun rẹ̀ dànù. Eegun ẹ̀yìn ọká la nílò, eegun ẹ̀yìn ẹ̀ báyìí, eegun ẹ̀yìn ọká tẹ́ẹ́rẹ́. Fáwọn tá a ti gbóko tá a ti jẹ ejò rí dáadáa, ẹ rí i pé tá a bá ń jẹ mòdòmódò máa wà nù rẹ̀. Tẹ́ ẹ bá ti là á, ẹ kàn là á ní gbọrọ báyìí. Ṣùgbọ́n bí wọ́n ṣe la ejò ó lẹ́wọ̀n o, àní rí kọlù ayé o. Gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ṣe lórí ẹ̀ tẹ́ ẹ bá ti là á tán, lẹ́yìn tí wọ́n gé orí tí wọ́n gé ìrù ẹ̀ tẹ́ ẹ ti bọ̀ tẹ́ ẹ há tán, ẹ kọ́kọ́ gé sí 9 àbí 7. Báwọn bàbá wa ṣe máa ń ṣe nìyẹn. Ẹ kọ́kọ́ gé sí 9 gbogbo tẹ́ bá fẹ́ ṣe lára ọká yìí. Tẹ́ bá gé sí 9 tàbí 7 tán, ẹ wá rí i pé àwọn ẹfọ́n rẹ̀ lẹ́tùn ló ṣe é gé kúrò. Eegun ògbóró ẹ̀yìn lẹ nílò. Òun lẹ́wàá jó pẹ̀lú odidi atare kan. Tẹ́ ẹ bá ti jó pẹ̀lú odidi atare kan ó ti tán. Ẹ kọ́kọ́ wá fi ṣí gbogbo ibi tó kákò yẹn, oríkèéríkèé ara yẹn. Ẹ ṣí mẹ́ta mẹ́ta, ní mẹ́ta 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 mẹ́ta. Èyí tó wá kù ẹ máa fi fọ́kọ ọmọ díẹ̀díẹ̀. Ẹnìkan mo fẹ́ ṣiṣẹ́ yìí fún, torí ẹ̀ mo fi rà á, torí ẹ̀ mo fi pe àwọn ọdẹ. Mo nílò ọká òòjọ́. Àìsàn burúkú ò ní kọlù wá o, ayé ò sì ní de gbogbo wa mọ́lẹ̀. Ògùn stroke nìyẹn. Ògùn stroke pọ̀ tí mo mọ̀ gan. Wọ́n ní ọjọ́ téwúrẹ́ bá bímọ tiẹ̀ ló ń rìn. Téèyàn bá ní stroke tó bá ṣẹ̀ṣẹ̀ tó bá gbé lọ́dọ̀ mi yóò rìn jọ náà. Mo ráwọn tó ti dè mọ́lẹ̀ bí ọdún 2 mẹ́ta. Tó jẹ́ wípé ìyá kan débì níjọ́ kan láti ilẹ̀ àgàtú, ó ní bàbá àsóhun ó tún fẹsẹ̀ wọn rìn láyé. Mo ní kí ló dé? Ó gbádùn tán ó sì bẹ̀rẹ̀ sí sunkún. Ọjọ́ tó débì kò pé 1 hour tó fi bẹ̀rẹ̀ sí rìn. Ìwọ́n wò ó pé bàbá ṣé pé òun ti gbàgbọ́ pé kò sóògùn mọ́. Àṣé tòótọ́ lóògùn wà. Fágbénró Òrìṣàtọ́lá, Ọlọ́run bá ń fọ̀run kẹ́ bàbá rẹ o. Èyí tó ṣe fún mi yìí, ó bá tún bu ẹkún. Mo ní kí ló fẹ́ kún? Ìyá ni mo ti dájọ́ ìyàwó ọmọ sọ́nà. Àṣé wọn ò ní máa gbénú ilé kó wọn kọ́ á jẹ́ pé inú ilé wò tí wọ́n á máa ròyìn
ìyàwó ọmọ òun fóun ó bá bẹ̀rẹ̀ sí kí àdúrà mọ́lẹ̀ bí wọ́n ṣe ń gbéyàn wá bẹ́ẹ̀ láti Port Harcourt láti Èkó láti ìlú òyìnbó ọjọ́ tí ó bá débì náà ni ó rìn ẹlòmíín bí ọfà ayé ni ayé ọfà burúkú ò ní wọlé sí wàhálà a sì ní rí dààmú ẹ like ẹ share ẹ comment ejò ọká egun ògóró ẹ̀yìn ẹ̀ lẹ́jọ́ pẹ̀lú dídí atare kan yóò wá máa fi sígbẹ́ oríkèéríkèé ara pẹ̀lú àṣẹ Ọlọ́run àájò egun yẹn ni o kì í ṣe lílọ àájò mọ́ dídí atare kan tó bá fi sí gbogbo oríkèéríkèé ara tán yóò máa fi yókù ó lè máa fẹ́ kọ́ lò ó lè máa fi epo lò ó títí tí ó fi tán pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò dìde ńlẹ̀ iṣẹ́ ńlá ni iṣẹ́ bàbá mi Edward Òrìṣàtọ́lá ní kọ́lọ́ máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi bóyá ọfà ayé kan ni wọ́n máa bọ̀ wá àbí wọ́n tiẹ̀ tí wàá náwó lórí ọfà ayé máa bọ̀ wá Ọlọ́run ni o kìí ṣèmi o ṣùgbọ́n ó dúpẹ́ fọlọ́run ẹ like ẹ share ẹ comment bóyá ẹ̀yin tí ń pè mí mi ò gbé ìlú Ìlọrin ni mo wà tẹ ẹ bá anywhere àtẹ bá ti sọ̀kalẹ̀ ńlú Ìlọrin ẹ gbọ́kadà ẹ lẹ́nu lọ sí ilé epo Ibrolac lágbo ọba ilé epo Ibrolac lágbo ọba tẹ bá ti délé epo yẹn tán ẹ dúnwájú ilé epo yẹn ẹ kọ̀yìn sínú ilé epo yẹn ẹ wo apá àlàáfíà yín bí òpónà méjì ẹ rí mọ́sálásí kan tẹ bá wo rí mọ́sálásí yẹn other side ẹ rí transformer yẹn ni fọganáísà yẹn wà Alhaji Hasan Ọmọdé tẹ bá ti dúnwájú ilé epo yẹn kọ̀yìn sínú ilé epo ni ẹ wà wọ apá àlàáfíà yín bí òpónà méjì ẹ rí transformer kan ní other side tí fọganáísà wà Alhaji Hasan Ọmọdé ẹ sì rí signboard mi mo ti gbé síbẹ̀ ẹ bèrè ilé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá ẹ rí Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited mo ti gbé signboard mi síbi ọ̀dọ̀ fọgá yẹn síbi oríta yẹn síbi transformer yẹn èyí ẹ kàn béèrè lọ́dọ̀ fọgá ń bò láti délé Òrìṣàtọ́lá wọ́n náà wọlé mi sí yín bóyá ẹ̀yin fẹ́ pè mí nọ́mbà tẹ́ pè mí sí rè 080 30 45 6383 080 30 45 6383 òun náà ní WhatsApp number mi àǹfààní bẹ lórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited àǹfààní bẹ lórí TikTok mi Ifágbénró Òrìṣàtọ́lá Herbal Medicine Limited àǹfààní bẹ lórí Facebook mi àti backup page mi ẹ like ẹ share ẹ comment ire o ire gbangba.